Ẹ káàárọ̀, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí yín ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, ọ̀jẹ̀ ọ̀dà bí. Gbogbo ọmọ Yorùbá tó wà lókè òkun àtèyí tó wà nígbèrè ọ̀sà. Ẹ wá wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kájọ jẹ àǹfààní yìí. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyándárè bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹlòmíì ó pohùn ṣiṣẹ́ òun ọ̀la kójọ. Nínú àrùn tí ayé fi bà tèèyàn jẹ́ tó ju HIV lọ, òun ni ká sọ pé èèyàn ń ṣiṣẹ́ kọ̀ lákòjọ. Ṣọ́ wá yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́ tí ń gba 1 million lóṣù tí ó lè tọ́ka sí pé ilé òun di 4. Kódà kó jẹ́ 100 kan lèèyàn ń gbà, kódà kó jẹ́ 50 lèèyàn bá ń gbà lóṣù, ó yẹ kó fi rí nǹkan ṣe. Agbára Ọlọ́run àpò ṣàṣàmùrà gbogbo wa ò ní gbẹ o. Tọ́ ẹ̀yà mi létí tọ̀tún yẹn fìtò sílẹ̀. Ẹ wo àwòrán tí mo mú wáyìí, ẹ rí i pé àgbẹ̀dẹ nìyí. Tẹ́lẹ̀ ìbò ń pè ní blacksmith. Àgbẹ̀dẹ. Ẹ̀yin náà ti rí. Àgbẹ̀dẹ la fẹ́ lò ní àbí kí ni ohun tá a fẹ́ lò nínú àgbẹ̀dẹ? Ṣé mọ̀ pé tí wọ́n bá wọnú àgbẹ̀dẹ, tí wọ́n bá ń fi irin wọn lu irin lọ́wọ́, báyà wọ́n yọ irin gbígbóná jáde láti inú iná, wọ́n wá ń fi ọmọ owú, Yorùbá gidi ní ọmọ tí wọ́n ń pè lọ́mọ owú o. Àbẹ́yìn tí ẹ̀gbọ́n Yorùbá dáadáa ká pè ní sledgehammer tí wọ́n fi ń lu irin gbígbóná. Ṣé mọ̀ pé àwọn irin ìpẹ́pẹ́ kan yóò máa jáde lára irin tí wọ́n lù yìí? Ìpẹ́pẹ́ kan máa jáde lára rẹ̀. Ìpẹ́pẹ́ yìí la nídìí. Torí ẹ̀ ló jẹ́ ká mú àwòrán àgbẹ̀dẹ wá. Ṣé rí ìpẹ́pẹ́ yìí tí ń ṣíbọ́ sílẹ̀ ní ara irin yìí? Ẹ wà níwọ̀nba díẹ̀. Tẹ́ bá ti wà níwọ̀nba díẹ̀, ẹ gbìyànjú. Ṣé rí alákàn? Alákàn òkè ni o, nǹkan alákàn òkun o. Ṣé rí igá rẹ̀ méjèèjì? Ṣé mọ̀ pé igá méjì ní? Ohun tí fi mú nǹkan, ọwọ́ rẹ̀ tí fi gbá nǹkan mú, eyín rẹ̀ tí fi mú nǹkan. Ẹ gé tọ̀kan ní ti apá ọ̀tún, ẹ gé ti apá òsì, ẹ kó kalẹ̀. Tọ́ tẹ́ bá ti wá kó kalẹ̀ pẹ̀lú ìpẹ́pẹ́ irin yìí, àwa ìjàpá tó gbó dáadáa, ọwọ́ rẹ̀ ọ̀tún, ọwọ́ rẹ̀ òsì, ó di mélòó? Ó di 2. A kò sí. Ẹ wò mí, ẹ wá igi ńlá níwọ̀nba, ẹ rọra fèsì. Ẹ ti wá igi ńlá díẹ̀, ẹ fèsì. Tọ́ ó di gúngún, àní ẹ gún dáadáa. Ṣé ẹ ti gún? Ìtì ń ṣe lọ́múlọ́mú. Ẹlòmíì bẹ́ẹ̀ máa bèrè pé ṣé dandan ni ká gun? Ọ̀nà méjì làwọn bàbá wa gbà ṣe. À á gun, à á sì jó. Ìwọ tó bá jẹ́ pé jíjó lọ bá jó, gbẹ́rẹ́ ni wọ́n fi sín. Èèyàn ó sin ọrùn ọwọ́ kìíní yíká, ọrùn ọwọ́ kejì yíká. A wá po díẹ̀ mọ́ òrí bẹ́ńgá. Ọ̀gangan bíi tí a ti sín gbẹ́rẹ́ yìí, a máa fi ra ibẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ti jíjó bóun ṣe lọ nù. Ṣùgbọ́n èyí tí ó bá jẹ́ pé agun ni,
àwọn bàbá wa máa dà sínú àdí àgbọn kódà èèyàn lè dà sínú anointing oil góyà ní ṣàìtún ní bẹ́ẹ̀ lọ ní àádà sí tí a bá láwọn ọmọ tí ń lọ ṣọ́ọ̀bù ẹni wọ́n máa fi pa ọwọ́ wọn dáadáa kódà lọ́fíńdà tó bá lóòrùn tó ṣe kánmúkánmú dáadáa àáfi sí ìyẹn fi sínú ṣọ́ọ̀bù ẹni àṣà máa fi pa ọwọ́ lóòrèkóòrè ní agbára Ọlọ́run àkójọ tó nípọn yóò wọnú sẹ́yìn agbára Ọlọ́run gbogbo ọwọ́ tó bá lò ó yóò bá yín lára mu o ṣùgbọ́n ó lè jẹ́ fún wọn náà bí ọba ti ń gbúrò àjò yìí má dé mọ́lé o mo fún yín tó pé o gbìyànjú tí wọn náà pín káàkiri tó bá ṣe pín sí oore tó orú kan látọ̀dọ̀ Ọlọ́run yóò wọ̀ ọ́ rí orúkọ mi ní Lukman ọmọ àyẹn dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀gá àgbà ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni a ní WhatsApp group tó jẹ́ 22 ìkan bẹ́ẹ̀ tó jẹ́ private owó ni wọ́n fi ń wọnú eléyìí 5,000 lèyàn fi wọbẹ̀ ọ̀rọ̀ kẹnu níbi yẹn ẹni tó bá wọ bí yẹn yóò lè máa bèrè nípa bóyá àwọn àlákàlọ́lá ni tí ò yé ni yóò lè máa bèrè ńbẹ̀ tó sì máa gbọ́ tùmọ̀ rẹ̀ àti ohun tí ó sì sí kódà láwọn àjò tá a ti filẹ̀ tí ọba gbàgbọ́ yé ẹ̀ dáadáa a lè ṣàlàyé kódà wọ́n fẹ́ béèrè nǹkan míì á sọ fún un ṣùgbọ́n pé lórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ló fẹ́ béèrè yóò sanwó tí a bá san 5,000 tó fi wọlé tó bá dóṣooṣù yóò tún máa san 5,000 kẹgbọ́lẹ̀ dáadáa o àwọn tó wá jẹ́ public ló kún yókù ẹ̀jọmọ ẹgbẹ́ ń bẹ̀ ọ̀sáyè pa ń béèrè ṣùgbọ́n tó bá wọ bẹ̀ ìwọ náà máa jàǹfààní díẹ̀díẹ̀ o ò gbọ́dọ̀ post sticker o ò gbọ́dọ̀ post link o ò gbọ́dọ̀ post báwo kí fídíò ọ̀wọ́n dáa tó ò gbọ́dọ̀ gbé wá kó post ẹ̀ síbẹ̀ kò sáàyè ṣùgbọ́n tó bá fẹ́ sọjọ́ òbí o lè post fídíò rẹ fọ́tò rẹ yọ kán káwọn èèyàn fi ṣàdúrà fún un kò tó fẹ́ lọ ẹ fẹ́ tọ́jú ara ni ẹ fẹ́ ṣèbéèrè nípa ìrìn àjò yìí ni àwa náà kọ Ọlọ́run ló bá kọ̀kọ̀ tọmọ gbangba tọmọ kọ̀kọ̀ tọmọ gbangba òye lọ́lọ́run fi hàn àwọn èdè ènìyàn tẹ bá súnmọ́ wa á ṣàlàyé ẹ̀ fún yín ṣùgbọ́n o ẹ̀ sanwó o yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ẹ mú gègé kẹfì kọ +23480983298 nọ́mbà tí mo fi lẹ̀ hotline mi ni torí káwọn èèyàn bá lè má máa ṣe dààmú torí ẹ̀ ló jẹ́ mú nọ́mbà méjì la fi jù ú lẹ̀ +234803298 nọ́mbà kejì +22954651928 ẹjẹ tó wí +22954651928 ìyẹn jẹ́ torílẹ̀-èdè Benin tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi dàrẹ́tì tí ọ̀lọ́ mi ò sí ní Nàìjíríà mi ò tẹ́ bá sì pé ti orílẹ̀-èdè Benin náà tí ọ̀bá lọ mi ò sí lórílẹ̀-èdè Benin ní kọ́ńtírì mi ní òtútù wà bákan náà yẹ́ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o ire ni kọ́ máa jẹ́ tiwa o ire o èrè kàǹkà kọ́ máa wọlé ní ká ọ̀sán náà. Mọ̀kànjú ọlá kí ló dé tọ̀rọ̀ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí. Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà ó yẹ mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbàrá jẹ lótú fẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ nípa wí bẹ́ẹ̀ mo pidánpidán ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì. Bàbá ayé ti sú mi. Mọ̀kànjú bó ti ṣe rí nǹkan lọ́dà. Bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjẹ̀sí ń gùn gé ọrùn bí ti rí nu bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn. Mọ̀kànjú gba nọ́mbà yìí kó pè é. Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyẹ́dàre tẹ́lẹ̀dùnmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. Bílẹ̀ àjò rẹ bá wá ka mọ́ orílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +2348032983298
òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkàn balẹ̀ lọ́sọ̀dọ̀dọ̀ ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pákó pé oníṣègùn ìbílẹ̀ Akojo ti gbóyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba ọgbẹ́ fúyẹ̀ nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn.